wọ́n celebrate. Ṣé ẹrù Ìyábọ̀ ní bá gbogbo àwọn èèyàn tó tó bẹ̀ yẹn náà? Ṣé anybody ò lè kọ́ lè tún wọ́n tàbí láì wọ́n mú ẹ ló fi báyọ̀ kọjà lórí Facebook pé ibẹ̀ ni mo ti give up finally pé àwọn tó ń ṣe Facebook àwọn tó ń jẹ́ wicked people yìí wọ́n mi wọ́n tiẹ̀ ní ìbẹ̀rù kankan wọ́n báyìí káwọn sọ ọmọ nù. Tí o bá ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ìyẹn very good mother o bó ṣe train àwa yìí o. Ìjọ tí mo graduate mo sí mi láti máa kí picture mi gan kí so many things fún pé àfọ́nì ní dájú ẹ o lórúkọ tí mo sì ní gbà àwẹ̀ gidi tó wà spirit. Ìjọ tí mo ṣe wéjì náà tẹ́lẹ̀ pé mo sì mi ṣe àti gbà àwẹ̀ àti lọ sórí àti ṣe gbogbo ẹ̀. Sọ́jà mo bí mo yí n kò wá lè pé àwọn làwọn ní Nàìjíríà yẹn lè mí sí ìjọba Nàìjíríà gan wọn ò lè sọ the right thing fún àwọn tó jọ bára wọn ṣe náà wọn lè sọ the right thing fún. Ọ̀pọ̀ síta kò sọ pé ẹgbẹ́ máa trend wedding ọmọ mi ẹgbẹ́ máa trend ẹ̀ ẹgbẹ́ kó trend naturally for all the good things ẹ wá jáde lẹ́sìn ẹgbẹ́ fọ́tò lẹ́sìn ẹgbẹ́ fọ́tò ríngì ẹgbẹ́ fọ́tò lẹ́sìn jẹ́ sọ̀tọ̀ tó rí lẹ́sìn lẹ́sẹ̀ ṣe wedding tó tó bẹ́ẹ̀ yẹn. àwọn ọgbà olóṣèlú tẹ̀ ṣe ti torí ẹ̀sùn bí ẹtú ní kò ṣe congratulations kí lẹ wá lórí page kí lẹ mọ̀ kó tó ṣe fún. ó ṣe máa congratulate nítorí. two parallel lines lẹ́wà ẹ̀ lè ever meet. Orí kan ni mo wá kọ́ fún gbogbo àwọn tó wọ̀n láì báyìí pé Ọlọ́run bẹ́ bí ìtàtijọ́ àwọn ọlọ́run ṣe bàbá bí ìtàtijọ́ thank you. ó ṣe máa wò kẹ́bíkọ́ni fowó lẹ́rọ kọ́ máa wo ẹ̀ṣẹ̀ Ọlọ́run. Èmi ní ìgbàgbọ́ wípé nǹkan tó ṣe yẹ tó fi ọmọ yẹn ṣerúkọ bẹ́ẹ̀ tó bá yẹ pé àti ráwọn nǹkan tó ṣe rí ẹ̀sán bẹ́ẹ̀ fún gbogbo kápẹ́pà tó ṣe wọn. Successful wedding ceremony does not translate into a good and proper marriage life. Just get that into your job score. Àti wọ́n tó ń jẹ́ Rónkẹ́ ìyá wọn. Irú ọ́fíìsì wo ló lọ gbé síta? Ó fẹ́ gbọ́ ọkọ̀ tí Lizzy fẹ́ sọ nípa wedding. Ó rí gbogbo nǹkan tí wọ́n ti pápá Àlàbí ṣe kò fi trend kò fi gbé update jáde. Mọ́mì, nǹkan tó tiẹ̀ tún wá surprise mi ni wípé ẹ̀wọ̀n nǹkan tí yẹ ó tún láti máa compare wedding yẹn pẹ̀lú Davido. Ìyàwó ní láti lẹ̀ nìyẹn. Wọ́n máa yí ti mi pé wọ́n máa compare wọ́n máa sọ pé àwọn làwọn ja social media communication tó jẹ́ rough life. Àìmọ́ àwọn billionaires àwọn trillionaires ẹ̀kọ́ wọn ti ẹ̀gbẹ́ kankan wá. Ọjọ́ wo lè rántẹ́ lọ́lá tó ṣe wedding tó gbé eléré ńlá? Mọ́mì, kàkà bí àwọn owó yẹn lọ fi ra fàrẹ́rù fáwọn ọmọ ẹ̀. Ẹni tí Ọlọ́run ti kọ́ ni wípé ó máa parun. Fáráò Ọlọ́run tún rán àwọn èèyàn sí. Ẹgbẹ́ sọ fún fẹ́ràn pé let my people go kò gbọ́. Ọlọ́run fi gbogbo òwe pa fún Fáráò kò gbọ́. Wàdí èdòdìdè Fáráò parun. Kó tí mi fẹ́ wá sọ pé Ìyábọ̀ Òjó tí mo fẹ́ fi wákàtí sọ fún mi wípé if she like herself and her family and even ẹni tí ò mọ̀ pa ọ̀rọ̀ Fáráò kò tí ò ṣe bí. Wàá fẹ́ kó dákẹ́ underground náà. Ìyábọ̀ dákẹ́ underground ó ṣe burúkú underground òun àti Tóyìn Abraham. Ó jáde olóòpó lówó fíìmù. Ó lè fi mídíò yẹn sọ fún gbogbo àwọn èèyàn pé ẹ má tag anybody pẹ̀lú ẹfẹ́ everybody lẹ̀ o. I'm in peace with my colleague. Ó jáde kó sọ bẹ́ẹ̀. Dáhùn pé gbogbo bó ṣe fi wedding náà mẹ́ ṣàfàlàyé ó dùn mẹ́nu. Ọkọ̀ tó tẹ̀ láti sọ ní pé òun láì kan mọ òun kọ́ fún ọmọ òun jagun. Ọmọ ẹ bá jẹ̀ bógun lọ kò sí problem nìyẹn. What type of a nonsense is that? Thank you, my daughter. Thank you. Okay, love you too. Best call àti borí wọlé o. Gbogbo ojú tó ń wò mí, kí ni àwọn ọmọbìnrin yìí wá fẹ́ sọ ilé ayé dà báyìí? Àbí kí ni kí n wá sọ wípé àwọn ọmọbìnrin industry wọ́n wá fẹ́ sọ ilé ayé dà báyìí? Now, Ìyábọ̀ Òjó ṣe wedding. Lótìtọ́ ayé gbọ́ ọ̀run mọ̀. Nǹkan tó dáa ni wedding. Ohun ayọ̀ ni wedding. Ohun ayọ̀ ni ìgbéyàwó. Àmọ́ nǹkan kan ni mo fẹ́ kó dá wa lójú. Wedding is a delicate ceremony.
ẹ ò tí ì rí bí táwọn èèyàn máa ṣe wedding tó máa fún wọn ní instruction oríṣiríṣi. Ẹ tí ì rí bí táwọn èèyàn máa ṣe wedding tó máa ní má jẹ́ kán ná ẹ lówó. Ẹ tí ì rí bí táwọn èèyàn máa ṣe wedding tó bá sọ pé gbogbo gift tí wọ́n fún ẹ o gbọ́dọ̀ já o. Jẹ́ kí pastor wá pray fún o. Jẹ́ kí pastor wá praise gift yẹn kó tó já o. O ò tí ì rí wedding tó jẹ́ pé tó bá fẹ́ ṣe ọ̀tọ̀ ni déètì tẹ́ máa mú tó máa sọ fún yín pé déètì yẹn ò dáa. Àwọn ayé ti kojú bọ déètì yẹn, ẹ change ẹ̀ sí déètì báyìí. Ṣẹ́rí nínú gbogbo nǹkan tí mo mọ̀ wípé èṣù máa attack jù, wedding is a number one. I always ask myself, kí ni Sátánì rí nínú wedding? Ẹ béèrè lọ́wọ́ mi pé kí ni mo rí tí mo fi ń béèrè ìbéèrè yẹn. Mo mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì ọlọ́gbọ́n olóye onílàkàyè nìyí. Ẹ lọ notice wedding tí èèyàn, ẹ jẹ́ kí n fi ṣe example, tí èèyàn 20 tó bá ṣe wedding láàrin ọdún kan, tẹ́ ẹ bá lè monitor wedding yẹn, tẹ́ ẹ lè monitor wedding yẹn, tí èèyàn 20 tó bá ṣe wedding láàrin ọdún kan, èèyàn 15 or 16, if care is not taken 17 wọ́n máa túká. Adley lè máa fi rí mẹ́ta àbí mẹ́rin nínú wedding 20 tó survive. My question is, kí ni wedding ní í ṣe pẹ̀lú devil? Because táwa máa sọ wọ́n ní devil máa attack. Ó bínú sọ́lọ́run, Ọlọ́run bínú sí, ó bínú wáyé, ó ló máa ba gbogbo iṣẹ́ Ọlọ́run jẹ́, kọ́lọ́run gbóhùn láyè, kọ́lọ́run ṣe gbá kan, kọ́lọ́run ṣàwo kan. Àwọn pastor lèmi rò pé yẹ kí èṣù máa lọ dì, because àwọn náà ń pè èèyàn síjọba Ọlọ́run. Àwọn náà ń pè ò sọ́kọ̀. Àwọn náà ń gba àwọn èèyàn lẹ̀ lọ́wọ́ èṣù. Àwọn náà ń gba àwọn èèyàn lẹ̀ lọ́wọ́ Sátánì. Gbogbo nǹkan téṣù bá dé àwọn náà ń tú. Àwọn ni mo rò pé yẹ kó máa attack jù. Ẹ wá lọ wo pastor nsìn, prophetess nsìn, àwọn àti èṣù wọ́n jọ ń jẹ, wọ́n jọ ń mu ni. Èṣù attack wọn mọ́. Èṣù ti rí wọn bí customer dáadáa ni. Ẹ wá wo wedding tó jẹ́ pé innocent ni owó wedding jẹ́. Ẹ wá wo rate tí èṣù fi ń attack wedding. Now kí ni àkórí ọ̀rọ̀ mi? Ìyábọ̀ Òjó, ẹnu ti ń kùn ẹ́ jù. Ẹnu ti ń kùn ẹ́ jù. Ìwọ yìí náà ni lórí ọ̀rọ̀ Mohbad. Ayé tún ṣe bẹ́ẹ̀ mẹ́nu kúrò díẹ̀ lórí ọ̀rọ̀ Mohbad. Wo bó tún ṣe gbé ọmọ ẹ̀ sáyé, wo bó tún ṣe gbọ́ ọmọ ẹ̀ síta. Ọmọ kékeré tó ṣẹ̀ṣẹ̀ jí ní jíǹjí ẹ̀. Ọmọ tó yẹ kó ràgàbò. Ọmọ tó yẹ kó kí ló ń ṣàwọn obìnrin náà? Wọ́n dẹ̀ mọ nǹkan táyé jẹ́. Wọ́n mọ nǹkan tó ń pè láyé. Torí àwọn fún ara wọn gangan náà láyé. Àwọn obìnrin yìí náà láyé. But ṣé ni tó bá mọ ayé ṣó máa ń fa ayé ṣeré ni? Wọ́n lẹ́ni tó bá mọ ayé kò kí ń fa ayé ṣeré. Ẹ̀yin obìnrin náà dẹ̀ láyé. Ẹ dẹ̀ mọ́ra yín. Ọmọbìnrin kan ṣo tó ní nìyẹn o. Ó jàjà rí wedding ṣe fún un. Ẹ gbàgbé pé ọmọ lọ fẹ́yàn ní Tanzania, ó lọ fẹ́yàn ní Dubai, ó lọ fẹ́yàn ní Africa Coast. Kò sí ibi tóbìnrin ò ti lè lọ́kọ. Kò dẹ̀ sóbi tó ọkùnrin náà ò ti lè fẹ́yàwó. Dandan kọ́ ni kó lọ́kọ ní Naija. Dandan kọ́ ni kó fẹ́yàwó ní Naija. Ibi tí Ọlọ́run bá ti kàkádàrá ẹ mọ́. Ibi tí Ọlọ́run bá ti sọ pé ìrìn àjò ẹ lọ. But èwo ni Adé máa wá tàgé ẹni ẹlẹ́ni? Ṣé torí Lizzy Anjorin ni Ìyábọ̀ Òjó ṣe wedding ni? Ṣé wọ́n ń ṣe competition wedding ni? Ṣé wọ́n ń ṣe competition wedding ni? Now ó ti gbé ọmọ Priscilla, ó ti gbé sáyé lọ́wọ́ báyìí sìn. Tí nǹkan kan bá fi lè ṣe ọmọ yẹn pẹ́rẹ́, tí mo dẹ̀ gbàdúrà pé nǹkan kò ní ṣe lágbára Èdùmàrè. Nílé ọkọ tó wà yìí, á bá kọ àbíró, á bá bọ àbíyè. Ẹ̀mí ò ní bọ́ sí, wọn ò ní fi rúbọ nílé ọkọ ẹ̀. Ó ti gbọ́mọ yẹn sáyé báyìí. Because mi ò fẹ́ sọ nǹkan kan pa ìtẹ́lẹ̀ láti bíi 3 days. Òun ni mo ti ń rí oríṣiríṣi lórí social media, òun ni mo ti ń gbọ́ oríṣiríṣi lórí ọ̀rọ̀ wọn àti
láti bíi 3 days nísìn ni mo ti fẹ́ sọ̀rọ̀ ń pẹ́ tí mo kàn wò pé no má tẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ kan pẹ́ but continuously òun ni mò ń rí ó ti wá di pé ẹ wá ń fi wedding ṣe competition àbí kí ni Lizzy rà nígbà ẹ̀ àbí kí ló rà ń gba Lizzy àbí jẹ́ ẹjọ́ ń dókó kan náà ni àbò owó payín pọ̀ ẹ̀ fúnra yín àbí kí ló le tó léyìí tó wá fi jẹ́ pé ọmọ yín lẹ wá fi ń kí ló dé tẹ́bà tí ẹ bẹ̀rù ara ti yín ẹ protect àwọn ọmọ yìí náà tẹ́yìn bá wò wípé ẹ̀yin ti dàgbà but ẹ dẹ̀ protect àwọn ọmọ kéékèèké yìí náà mo máa ń sọ ẹ̀yin people yìí tẹ́ ẹ bá ń jà ẹ má máa include àwọn ọmọ yín sí i tẹ́ ẹ bá ń bára yín yòdì tẹ́ ẹ bá ń bára yín jà tẹ́ ẹ ń sọkò bá kò gbé ọ̀rọ̀ síra yín ẹ má máa attach àwọn ọmọ yín mọ́ anything tó bá ti relate mọ́ àwọn ọmọ yín ẹ má máa include ẹ̀ sínú nǹkan tẹ́ ẹ bá ń ṣe. Ìyábọ̀ Òjó if I were you wedding Priscilla yìí mi ò tiẹ̀ ní in fact kò ju nǹkan tó lè sọ lórí social media ẹ jọ nítorí t'Ọlọ́run ẹ bá mi fi orí ọmọ mi pamọ́ mi ò torí anybody ṣe wedding k'anybody má tàkì anybody ó yẹ kó announce fáwọn tiẹ̀ bóyá after wedding tí Priscilla ti lọ sílé ọkọ ẹ̀ tí wà tí Lizzy bá wá jọ ń ṣe fẹ́fẹ́ tẹ́ ẹ̀ ní nǹkan tẹ́ ẹ fẹ́ máa fà bóyá torí okó tẹ́ ẹ jọ ń dún I don't know torí mi ò mọ problem ẹ̀yin obìnrin yìí I don't know kẹ́ẹ̀tẹ́ ẹjọ́ máa dókó kan náà gan ìwọ̀n ló máa mọ ẹ wá bẹ̀rẹ̀ sí ní yẹ̀yẹ́ ara yín lórí social media Lizzy ò ṣe congratulation Lizzy náà dé jáde síta ó níwọ tó ò sọ máa sọ́ọ̀tì nígbà òkú ìyá mi ó lè expect pé kémi náà tákìtì nígbà òkú yẹ náà ìwọ tó kì mí congratulation gbà tẹ́mi ń ṣe nǹkan ó lè expect kémi náà ṣe congratulation gbà tó ń ṣe nǹkan and it's true ó pèrè lọ́rẹ́ mi aláàmọ́ra wa mò ń ṣe nǹkan ó kì mí ó wá síbẹ̀ why do you expect me to come when you are doing yours it's not possible àfi tí n bá kàn fẹ́ wò wípé èmi ò fẹ́ hùwà tó hù torí ọ̀rẹ́ dà mí máa da ọ̀rẹ́ mi san ọ̀dàlẹ̀ máa di méjì àfi tí n bá kàn fẹ́ wò bẹ́ẹ̀ pé mi ò fẹ́ di ọ̀dàlẹ̀ mi ò fẹ́ foró yoró èmi ò fẹ́ gbẹ̀san ìwọ ò wá ń gba tèmi jẹ́ kí mi fi àjùlọ ọ̀hún ẹ̀ jẹ́ kí n wá ń gba tiẹ̀ ó tán tí mi ò bá ti lè ronú bẹ́ẹ̀ yẹn tí mi ò bá wá ò lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ ṣé wọ́n wá ń gba tèmi ó wá náà báwo ló ṣe expect pé kí n wá ń gba tiẹ̀ but ìyẹn gọ́gọ́ tiẹ̀ kọ́kọ́ ní kókó ọmọ ọlọ́mọ àwọn ọmọ ọlọ́mọ tẹ̀ mú iṣu wọn wọnú ìjà yín mi ò mọ nǹkan tó dé tẹ́ pé tẹ́yìn obìnrin bá ń jà báyìí kí n bára yín jà face to face kí n bára yín jà straight ẹ lọ wá yí àwọn ọmọ ológo tí wọ́n ti bàjẹ́ látàrí wípé ọ̀rẹ́ ń bọ̀ ọ̀rẹ́ jà ìyá orogún ń bórogún jà instead kẹ́ bára yín jà straight ẹ lọ wo àwọn ilé olórogún wọn ò ní fèsì ara wọn straight ọmọ ara wọn náà máa fi ṣe pàṣán fáfá ara wọn só yẹ kílẹ̀ ayé rí bẹ́ẹ̀ ṣá só yẹ kílẹ̀ ayé rí bí ẹ̀ẹ́dẹ̀rọ àtúbọ̀tán ẹ̀ẹ́dẹ̀rọ ọjọ́ ọ̀la ọmọ tẹ́ ẹ rù sódìndí oṣù mẹ́sàn-án tẹ́ ẹ̀yin lẹ́mọ paint ẹ go through kẹ́ tó bímọ yẹn sáyé ẹ tún rèrèrè dé wá torí pé èèyàn kan ń bẹ ẹjà ẹ wá ń fọmọ ara yín takáìtì sórí yín burú ni ẹ ń ṣe eré ni ẹ fọ ọmọ lọ́mọ tó wá jayé wọn sílẹ̀ tẹ́yìn bá mọ̀ pé ìjà wù yín jà èpè wù yín ṣẹ́ ẹ fèsì ara yín one on one kẹ́ ẹ ṣépè fúnra yín ẹ làgò mọ́ra yín ní orí ẹ fọ wọn mọ́lẹ̀ ẹ wá fẹ́ sọ di pé tí apá ò bá káràbà á ka egbò díẹ̀ ṣé egbò díẹ̀ ló ṣẹ́yìn ni ẹ stop kẹ́ máa bára yín jà kẹ́ máa fọ ọmọ yín sí ẹ stop kẹ́ máa ṣafẹ́fẹ́ yẹ̀yẹ̀ kẹ́ máa include dọ̀dọ̀ ọmọ yín sí wedding tó ṣe fọmọ Ìyábọ̀ Òjó nǹkan ayé ni inú àwọn èèyàn ò kí ń dùn sí wedding lọ́wọ́ gbogbo àwọn tó ń ṣe wedding wọ́n á gbàwẹ̀ wọ́n á gbàdúrà wọ́n á lórí òkè wọ́n á ṣe gbogbo ẹ̀ pé kọjú ayẹyẹ yẹn lè wà mo mọ̀ pé ọ̀nà àtìrìn o wà á ti rin gbogbo àwọn ọ̀rìn tí abiyamọ rìn fine bọ̀ ṣó yẹ kó tún wá rin gbogbo ọ̀rìn yẹn kó tún wá gbọmọ yẹn sáyé tó dẹ̀ mọ̀ pé ẹ̀yin obìnrin náà láyé ẹ̀yin náà ń pè láyé ẹ ṣọ́ra yín o Ọlọ́run mo ti ń ignore yẹn but
lífà mi ò gbé mọ́ ẹ máa gbọ́ lọ. bóyá ẹgbọ́n sókè body best caller wà tó ń kí ló dé kí ló dé padà. níbo là ń bá láyé lọ tí àròkọ ẹ jọ gbogbo tó ń wò mí ẹ jọ ẹ bá mi share fídíò yìí fún àǹfààní ẹ̀yin tí ẹ ti subscribe Fẹlẹ Ilé Global TV ẹ subscribe Fẹlẹ Ilé Global TV ẹ lè máa jẹ ìgbádùn ètò yìí lọ ẹ share fídíò yìí ẹ jẹ́ kó kan Ìyábọ̀ ẹ jẹ́ kó kan Lizzy Anjorin ẹ jáwọ́ kó nu gbogbo eléyìí náà. ó mọ̀ pé máa farabalẹ̀ jáde. ó ga o. mo ń gbọ́ àgbọ̀gbọ̀ aráyé gbọ́. ṣé ní lọ́dọ̀ wọ́n wẹ́ẹ̀dì tí Ìyábọ̀ ṣe ó lọ pèrò sọ́kọ̀ ni. kì í ṣe gbogbo àwọn èrò tó wá sí patí yẹn kì í ṣe gbogbo wọn ní 100% organic. ẹ bá wo patí yẹn dáadáa ẹ rí i pé kì í ṣe gbogbo wọn ní 100% organic. wọ́n lọ fi owó pèrò wá sí patí yẹn. patí yẹn mẹ́sàn ṣe wedding gbogbo ayé náà ló kó bìtì wá. exactly tó ti wà comparable ni ẹni tó ṣe best caller ẹni tó ṣe wedding at the age of 43 àti ẹni tó ṣe wedding at the age of 23 ẹ ṣàìmọ̀ pé ìlọ́rọ̀ ògbó nìkan ìkan jẹ́ máa short person. because covid tí wọ́n ń gbà tí yẹ̀yẹ́ mẹ́sàn ṣe wedding tí ò bá ṣe fọ́ mu àlè yìí wọn mọ̀ gbogbooro. ẹ ń fi wedding ẹni tó tó ọmọ tó ń ṣèyàwó lọ́wọ́lọ́wọ́ tó tó bí lọ́mọ ẹ ń fi wedding ẹ̀ kọ̀ǹpíà ẹ fi kọ̀ǹpíà wedding ìlọ́rọ̀ ọmọ tó ẹ pé ọmọ tó ṣe kó máa buyọ̀ lọ́wọ́ ọmọ 22 yìí ọmọ yẹn sì kéré ẹlòmíì sì wà lábẹ́ ìjẹ́ ẹ̀dẹ́gbẹ̀ ìjẹ́ ẹ̀ sì fún owó jẹ ẹ̀ẹ́dẹ́gbẹ́ báyọ̀ ọmọ yìí jẹ́ ó sì gbé lọ́dà ìyá ẹ̀ ọmọ níbi Priscilla níbi wẹ́ẹ̀dì ọmọ Priscilla níbi wẹ́ẹ̀dì ọmọ Ìyábọ̀ Òjó níbi ẹ̀ẹ́dẹ̀ ti gbọ́ ọmọ yẹn sáyé. ẹ̀yin máa jù. tẹ bá tiẹ̀ fẹ́ tí ọmọ lọ ní kòkókòkó kẹ́ ẹ lè máa mójútó mọ́. kò síbi tọ́mọ ò ti lè lọ́kọ kò síbi tí ò ti lè lọ́kọ. ẹ wá ẹ ti mọ̀ pé wọ́n ti bẹ̀ kọjá o. ẹ̀yin máa wọ́n ti jù. bẹ̀ kọjá o ẹ máa mójútó kó. ẹ̀yin máa jù. ṣé kí rí wẹ́ẹ̀dì yẹ̀yẹ́ mẹ́sàn-án wọ́n kàn fún wéra wọn ni kò lè jọra wọn kó ṣe máa jọra. Ìyábọ̀ Òjó kọ̀ọ̀kan wẹ́ẹ̀dì Ìyábọ̀ Òjó la fẹ́ rí ní ìtọ́mọ. Ask me o. Gbogbo ní kó pé wẹ́ẹ̀dì tó kú ẹ̀ pé tí bàbá jẹ́ bẹ́ẹ̀ tẹ̀lé. Nídìí gbogbo ẹ̀kọ́ kò sí kankan tó kọ́ mọ́. Because ìyá ni Lizzy Anjorin. Bí ẹni tó ju ọmọ yẹn lọ, ìwé wẹ́ẹ̀dì ọmọ yẹn, wọ́n máa fi kàn bí àwọn wẹ́ẹ̀dì Lizzy. Ṣé kí ẹ bọ́ ìsìn ní? Ó yé mi. Wọ́n gba ẹ̀jẹ̀ bó bá wọ́n bá wọ́n sọ̀rọ̀ yìí. Àwọn tó ṣe rí wíṣẹ́ àlọ́ wà. Ẹ jẹ́ kó máa fọ ẹni kó máa yẹ.
ní rájì jẹun. lọ́wọ́ àtọ́lẹ̀ ta dúró ayé nísìn bẹ́tà jù yín lọ alájà tó ń pè lábẹ́ nìyẹn ọ̀pọ̀ ọlọ́run wàá bá kánú sí ìwọ tó jẹ́ pé àdúrà rẹ̀ jẹ́ ní Canada nísìn kíṣe ọmọ ẹ̀ ló ń jáde ni kò lọ já dúró. ẹ̀kọ́ tó fún ọkọ̀ fún social media ẹ̀ máa tẹnu bọ̀ ẹni tó ga jù yín lọ. Ṣé ẹ bá mi bí lẹ́yìn? Sílẹ̀ ti bàjẹ́. Best caller jọ̀ọ́ torí Ọlọ́run Lọ́lá Àlàó ti ẹ̀ kọ́ ṣé kí wọ́n rówó ra tíkẹ́ẹ̀tì wá Nàìjíríà ni àbí tírélà ti gbàárẹ̀ òun àti Ìyábọ̀ Òjó kọjá àmàrí Lọ́lá Àlàó. Àwọn tó lè sọ fún wọn pé Ìyábọ̀ Òjó yìí kò sí tó máa ní kó ṣe nínú wọn tí Ìyábọ̀ Òjó máa lọ. Ìyábọ̀ Òjó lè lọ. Àfi àwọn olówó bí òbí Kùbánà. Wọ́n ti sá pamọ́. Àárín wọn because kò yẹ kó máa wá sí pàṣẹ yìí. Àbí ọdún ẹ̀ ṣáà ló ti bẹ̀rẹ̀ ọdún ẹ̀ ló ti join fracas tentatively. Àárín adé tó wù ú. Àárín gbogbo mọ́. Àárín princess o àárín princess o àárín princess comedian o àárín princess comedian o. Nígbà bẹ̀rẹ̀ tó tẹ̀ wọ́n Canada yẹn, ẹ ló ń farúgbó ara, ẹ ló fi ìjà dúró Canada, ẹ ló fi ṣọ́ọ̀ṣì, ọmọ ọdún yìí ráyè ṣe lọ́kọ̀ọ́, ẹ wá fún sí social media, ẹ máa sọ̀rọ̀ jágbàjàgbà. My number ta ló mọ nọ́mbà mi kó kọ nọ́mbà mi sí. ẹ wo bí ẹ jọ ẹ̀yin tẹ́ bá mọ Ìyábọ̀ Òjó ẹ bá wa sọ fún ẹni bàtà ẹ ti ń ro pọnlápọnlá jù ẹni kò tọwọ́ ọmọ ẹ bá ṣọ kó má bá yé ọmọ ọlọ́mọ jẹ́ ní kékeré ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ bá mọ Lizzy Anjorin nù káwọn méjèèjì kan tọwọ́ ọmọ wọn bá ṣọ kàn jẹ́ kí àwọn ọmọ wọn kan rí ilé ayé gbé táwọn méjèèjì tán bá fẹ́ bára wọn jà tí wọn ò fẹ́ parí ìjà mọ́ láéláyé káwọn méjèèjì máa fèsì ara wọn bọ̀t kọ́ máa mú tọmọ wọn sí tọmọ wọn yẹn ló wá ń dùn èmi àwọn méjèèjì adult ni wọ́n àgbàlagbà ni wọ́n ìyálé ilé ni wọ́n a ti sọ lọ́tún a ti sọ lọ́sìn àìmọye àwọn tó ti plead fún wọn wọ́n kọ̀ wọ́n náà wọn ò ní fẹ́ gbọ́ fine wọ́n lè take decision lọ́wọ́ ara wọn pé àníṣe mo fẹ́ bá Ìyábọ̀ Òjó náà tán bí owó àníṣe mo fẹ́ bá Lizzy náà tán bí owó ẹ fèsì ara yín tẹ́ bá sọ wípé ẹ ní let go tẹ́ bá sọ wípé ẹ ní forgo ẹ ní dáríjìra yín ẹ ní jẹ́ kí nǹkan tó wà lẹ́tàn ẹ fèsì ara yín but ẹ má mú tàwọn ọmọ sí i tẹ́ bá sì mú tàwọn ọmọ sí i inú mi ò ní dùn sí yín mi dẹ̀ ní yé sọ̀rọ̀ burúkú gbà yín lórí lẹ́yìn fídíò yìí ẹni fídíò tí wọ́n bá tó máa ṣe fún yín báyìí mi ò kọ̀ kẹ́yìn méjèèjì máa wà fún mi ẹ lè máa bú mi but Ọlọ́run ẹlẹ́dàá àwọn ọmọ yín á mọ̀ wípé àwọn ni mò ń jà fún ẹ lè máa bú mi o ẹ lè wá fún mi o àwọn sọ̀ǹgbé yín lè máa bú mi o nísẹ̀dí kẹ́ ẹ kọ́sọ̀ wọ́n sìn kẹ́ ẹ sọ fún wọn pé ẹni tó ń sọ̀rọ̀ yìí o ire ló ń wá fún àwọn ọmọ wa o ẹ má bàjá o àwa ni kẹ́ ẹ jẹ́ ká pààrọ̀ ònú wa àtọ̀dọ̀fínú wa nísẹ̀dí kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ fún wọn tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ fún wọn ẹni kan máa bú mi but Ọlọ́run ẹlẹ́dàá àwọn ọmọ yín á mọ̀ wípé àwọn ni mò ń jà fún ẹ má fi tàwọn ọmọ yín sí ẹ yọ tàwọn ọmọ yín kúrò ńbẹ̀ àwọn ọmọ ọlọ́mọ tó ń wálé ayé wọn tó wá jayé títí wọn ẹ má fa ogun sínú ayé wọn ọ̀pọ̀lọpọ̀ ogun tó ń ja ọmọ ń sìn àtàrà òbí ni ẹ̀yin ò gbọ́ nǹkan tí ìwé mímọ́ sọ ni ẹ gbọ́ nǹkan tí báíbù sọ ni ó ní a ó bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò a ó bẹ ẹ̀ṣẹ̀ ìyá wò látara ìran kìíní títí dé ìran kejì àbí ìran kẹrin ṣá ta ló mọ̀ bóyá ẹ̀ṣẹ̀ àwọn òbí tèmi òun ló sì jẹ́ kí n wà níbi tí mo wà bóyá àǹbà ti jù báyìí lọ torí pé Ọlọ́run náà sọ nínú ìwé mímọ́ ó ní gbogbo ohun tí mo dá dáradára ni Ọlọ́run ò dá nǹkan tí ò dá ó dá àwọn èèyàn gan dáadáa àfi bá a ṣe délé ayé tán tá a bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tọ́lọ́run ò fẹ́ Ọlọ́run wa padà sọ níwèé mímọ́ pé mo dá ènìyàn tán inú òun bàjẹ́ nínú gbogbo ẹ̀dá tọ́lọ́run dá àwọn ènìyàn la burú jù àwọn ènìyàn là kì í ṣe nǹkan tọ́lọ́run fẹ́ àwọn èèyàn yìí náà ni ẹ̀dẹ̀ tó máa wá wò náà ẹ̀yin obìnrin yìí náà tún wá ni láti gbà tí Ọlọ́run ti dá Adam sínú ọgbà Eden gbogbo nǹkan tọ́lọ́run pa láṣẹ pé kó má ṣe pátá kò sí tó ṣe ń bẹ̀ ó pa òfin Ọlọ́run ọba mọ́ ó níbẹ̀rù Ọlọ́run lọ́kàn Ọlọ́run á wò ó ṣoṣo pé Adam ó ti wà lólè ó ti pẹ́ jẹ́ kí n
gbẹ wá companion ó dẹ̀ kún Ádámù lórun ó dẹ̀ yọ egungun ìhà Ádámù ó dẹ̀ fi dá Eve ẹ̀yin náà ní egungun ìhà wa ẹ̀yin náà dẹ̀ tún kó wà lábàá wa ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ Lizzy Anjorin ẹ bá mi tag ẹ bá mi send fídíò ìkódọdọ ẹ bóyá tí Ìyábọ̀ Òjó bá fẹ́ gbọ́ bóyá kóhun dẹ̀ gbọ́ kó ignore Ìyábọ̀ Òjó kó máa wò ó ń sogún because mo wo fídíò Lizzy kan ó ní kí òun tó dá wọn lóhùn ó ní wọ́n ti máa ń kàn òun léwu pé tó bá ti di pé wọ́n ti ń ṣépè fọmọ òun pé ibẹ̀ lára òun ò ti ń gbà mọ́ kò dẹ̀ sàbíamọ náà tó lè gbàrú ẹ̀ òun mo ṣe ń sọ pé ẹyẹ máa fi tọmọ yín sí ẹni ìjà tẹ́ bá ń jà ẹ máa fi tọmọ yín sí tó bá yẹ pé Lizzy ló lè ṣe ni kó má dá Ìyábọ̀ Òjó lóhùn mọ́ tí Ìyábọ̀ Òjó bá pariwo lẹ́ẹ̀kínní ẹ̀kejì ẹ̀kẹta tí Lizzy ò bá dá lóhùn mọ́ á dákẹ́ but bó bá ṣe ń sọ̀rọ̀ tí Lizzy ń dáhùn á máa dàbí pé ara àwọn bọ́ǹbù lọ́wọ́ ni tó bá dẹ̀ pé Ìyábọ̀ Òjó náà dẹ̀ ló lè ṣe sùúrù yẹn bí mi ṣe wo Lizzy náà Lizzy I'm sorry to say kò yẹ pé bí àmọ́ ń sàdé ní ọkàn òun but bí mi ṣe wo Lizzy ò kọ̀ kí n dédé jáde sọ̀rọ̀ me I looking at it Lizzy ò kọ̀ kí n dédé jáde sọ̀rọ̀ àníṣe tó wá rí ẹ̀yin sọ̀pọ́tà àwọn méjèèjì ẹ̀yin lẹ̀ ń dá wàhálà yìí lẹ́jù o ẹ̀yin lẹ̀ ń dá wàhálà yìí lẹ́jù ó dàbí ìjà Paso àti Saheed Òṣùpá náà ni àwọn fans wọn náà ń dá wàhálà lẹ́jù ẹ jọ ẹ̀yin fans ẹ ṣọ́ra yín ẹ jogun omi ẹ jẹ́ kó gun omi ẹ fọ àwọn pípù ìlọ́rùn sílẹ̀ ẹ jẹ́ kó ráyè sílẹ̀ ayé wọn ẹ má gbọ́rọ̀ ẹnu eku kẹ́ ẹ sọ fẹ́ yẹ ẹ má gbọ́rọ̀ ẹnu ẹyẹ kẹ́ ẹ sọ fẹ́ ku ẹ fi wọn lọ́rùn lẹ̀ ẹ jẹ́ kó gun omi mo rò pé bí wọ́n ṣe ń jà yẹn ẹ̀yin ń dira ìfújọ́ inú yín ń dùn ayọ̀ yín pé ẹ máa jà lọ ẹ̀yin náà tẹ́ ń fọ àwọn fáǹsì yín ní ọ̀rọ̀ sọ ẹ̀yin náà ẹ pààrọ̀ inú yín ẹ pọ̀dọ̀ fínú yín ẹ jogun omi ẹ jẹ́ kọ́ àwọn ọmọ ọlọ́mọ tẹ́ ẹ wá ọkọ̀ wọn wáyé ẹ jẹ́ kọ́ wáyé wọn wá ṣe rere ẹ jọ a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó pẹ̀lú Lizzy Anjorin gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ wọn méjèèjì ẹ bá mi táàgì wọn ẹ bá mi share fídíò yìí kó dọ̀dọ̀ wọn fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ bá mi subscribe sílẹ̀ ilé Global TV kájọ máa jẹ gbádùn ètò yìí lọ ẹ jọ Ìyábọ̀ Òjó mo bẹ̀ Lizzy Anjorin mo bẹ̀ ẹ jogun omi ìjà ò lérè owó kan ló ń sọ ni o ire o.